Okay, Ayiki rèé. This is Proverbs series, òwe series òwe tó yẹ yín. Bó ṣe ń lọ nìyẹn. Wọ́n ti mọ̀ bá ṣe máa ń ṣe wọn. Èmi rèé, Ayiki lèmi jẹ́. Olúwatóbilọ́ba Fásùgbà. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ announce pé ẹ ti parí orúkọ. Bẹ́ẹ̀bẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí. Wọ́n ní bẹ́ẹ̀bẹ́yẹ́kẹ́ yóò sí kó bẹ̀. Lórí gbogbo ọ̀nà ọgbà. Wá ní gbọ́ bẹ́ẹ̀bẹ́yẹ́kẹ́ wọ́n sì mọ̀ lọ sí orí afẹ́fẹ́ bẹ́ẹ̀ náà nù. Ó dà òwe òní. Kí ni òwe òní? Òun rèé ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ tẹ́tẹ́ gbọ́. Àbíkẹ́ yóò gbé mi kẹ́ wọ́n bá mi lò bí mo ṣe ń lò. Dámi, ariwo màjèsín kìí pa lákàrà. Dámi. Látòrí kákọ́mu látòrí dámi yẹn. Dámi lóhùn. Ló sọ di Dámi. Wípé kìí pa lákàrà. Ariwo màjèsín. Ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé wọn ń fẹ́ ní sùúrù. Ẹ̀mí fẹ́ ra kàrà ń sùn. Wọn ní sùúrù lé alákàrà. Ẹ̀dámi mo ti wà nígbà látàárọ̀. Òun náà sọ pé ariwo màjèsín kò lè pa alákàrà ò lè torí ẹ̀kú di àkàrà nítorí pé wọ́n sọ pé dámi. Gbogbo wọn ni ó sì rà kàrà rà. Ó dà wọ́n fi ìyẹn sọ fún mi pé èèyàn máa ń lámùmára. Alákàrà ó lámùmára ló ti gbá mi iṣẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ àmúmára lásán. Tu àwọn mẹ̀jẹ̀sí tó jẹ́ páwọn ariwo wá náà ní gbogbo ìgbà tí kò dẹ̀ ká káwọn náà wá mọ̀ ṣe sùúrù. Ó yẹ ṣùgbọ́n ìgbà tí wọ́n bá mọ̀ torí ẹni tí ṣe pé kò lè ká kó ni mo ti fẹ́ sọ ariwo yẹn kò lè ní ìkàkà ṣe pẹ̀lú àwọn ọmọ yẹn ṣùgbọ́n ẹni tó ń tàkàrà fún wọn gangan yóò máa fìlì ẹ̀. àbùdá tiẹ̀ táwọn ọmọ ariwo ẹ̀pọ̀ ẹni sùúrù má dá iná ṣùgbọ́n ó gbọ́dọ̀ fi mọ́ra torí ariwo yẹn ò lè pa. Oh, okay, so màjèsín teenagers, you know, and is that when they go to buy something? And they're children. They are children generally. When they send them to go and buy something, when they get there, here in Africa, in Nigeria. So when they go to buy akara, alakara is the person that sells biscuit. One of them is biscuit. So, but actually, when they get there, it's my turn. Please answer me. I'll be yes, since I'll be. And that's why you keep the noise will be too much. They make noise. They just make noise. They don't want to even wait. They are not patient. It's natural for them. So, but the person who is selling, who is an adult, who understands life better, the person will have to take it as part of his own job. That noise cannot kill the person. That's it. That's just. Bó ṣe jẹ́ nìyẹn. Well, ibi táwọn fi àdàgbà tó ní táwọn ẹ̀rọ sí òun náà nìyẹn ń gbò bá tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ̀ tún mọ̀ bá pàdé lórí ìkànnì. Ó dà, my name is Ayiki. I have decided not to change the name. Oh my God. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi. Bẹ́ẹ̀bẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí. Ó dàbọ̀.